Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àti lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ́ ẹ bá ti ń wò mí. Mo kí wa wípé a kú ọjọ́ àìkú. A ò ní kú láéláé o. Àsìkò náà tó bá tó láti lọ. Torí ọjọ́ àìkú òun ni ọjọ́ tó ń pe ọjọ́ Sunday lédè Yorùbá. Mo kí gbogbo wa wípé a kú ọjọ́ àìkú. Mo kí wa o. Kí tó máa bá ètò mi lọ, mo kọ́kọ́ fẹ́ kí bàbá mi, olúwa mi, Sunday Adéníyì ọmọ Adéyẹmọ fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Mo kí bàbá a kí yín ẹ kú ìrọ́jú. Ẹ kú ìrọ́jú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ẹ kú ìrọ́jú lórí màmá wa, màmá dáadáa, màmá onínúure tó bí ọmọ alárùbáríkà. Bàbá mo kí yín o. Èdùmàrè yóò bá wa dẹ ilẹ̀ rere fún màmá, yóò bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ikú màmá kò ní dẹ́rù bà yín o. Ikú màmá kò ní dẹ́rù bà yín. Lẹ́yìn ikú màmá, a wà ní gbọ́ àbúrò kankan lórí yín, lórí ọmọ yín, lórí ìyàwó yín, àti lórí ará, àti lórí ẹbí. A ní gbọ́ ikú kankan lórí ẹnìkankan nínú yín. Bàbá, olúwa mi, mo kí yín o. Èmi ọmọ yín, èmi olùfẹ́ yín ló ń kí yín pé ẹ kú ìrọ́jú. Èdùmàrè yóò bá wa rọ̀ yín lọ́kàn. Alálẹ̀ Yorùbá yóò bá wa rọ̀ yín lọ́kàn. Bàbá, a kí yín o. Bọ̀n, ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wà nílùú Ìlọrin. Àkọ́kọ́ náà kí gbogbo àwọn àlèwúlàmáò wàhálà sábìyàmbìyáì tẹ́ ẹ wà nílùú Ìlọrin, tẹ́ ẹ jẹ́ àáfàá, tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ Yorùbá, tí ó yẹ pé ẹ kì í ṣe alákatíkí ẹ̀sìn. Mo kí yín o. Mo kí yín gidi gan ni. Ẹ dákun abẹ́yìn ni arọ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ, tẹ́ ẹ jẹ́ àáfàá nílùú Ìlọrin. Ẹ má wo ìlú Ìlọrin níran o. Ẹ má wo ìlú Ìlọrin níran káwọn alákatíkí ẹ̀sìn, àwọn awérí máa ń bó ìwà. Wọ́n máa wá dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire. Torí wọ́n wá lámọ̀ wípé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni, kì í ṣe ilẹ̀ Saudi. Gbogbo apáta la mọ̀ wípé ìlú Ìlọrin kì í ṣe ilẹ̀ Saudi o, ilẹ̀ Yorùbá ni. Bákan náà, a mọ̀ wípé kọ́ńsẹ̀ Nàìjíríà ó fi àyè gba gbogbo ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà, especially ìlú Ìlọrin. Nàìjíríà ó fi àyè gba gbogbo ẹ̀sìn. Kí ló wá dé tí ẹ̀yin mùsùlùmí Fúlàní yìí tẹ́ ẹ̀ wá ní gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n bá ti ń ṣe ẹ̀sìn míì? Kí ló tẹ̀ ní wá lára? Gbogbo ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ jẹ́ àáfàá, abẹ́yìn ni ẹ bá wa kọ́ṣọ̀ àwọn àáfàá Fúlàní, àwọn àlùmọ́gì tó wà ní láàrin yín, tó jẹ́ pé wọn ò ní fíìlì humanity lára. Ẹ̀sìn ni wọ́n gbé kárí. Ẹ̀sìn òun ni wọ́n gbé kárí. Ẹ bá wa ẹ bá wa sọ fún wọn wípé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni, kì í ṣe ilẹ̀ Saudi. Ẹ má jẹ́ kí nǹkan tí ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì kó ṣẹlẹ̀ nílọrin o. Ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn tó yẹ pé wọ́n ń borí lásán ni, wọn ò bo ìwà, wọn ò bo humanity mọ́ ẹ̀sìn tí wọ́n ń ṣe. Ó jẹ́ pé ẹ̀sìn nìkan ni wọ́n gbé kárí. Ẹ má jẹ́ kí wọ́n dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílọrin o. Gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ, tó jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ni yín, ẹ bá wa kọ́ṣọ̀ àwọn àáfàá tí wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílùú Ìlọrin o. Ẹ bá wa kọ́ṣọ̀ wọn o. Kí wọ́n má ṣe erékéré o. Kí wọ́n má ṣe erékéré.
torí tó ń bá Serekere táwọn Yorùbá lẹ́sìn yẹn báwọn náà bá yíṣú padà ìjà ẹ̀sìn ọbẹ̀ lẹ́nìyẹn o àwọn ò sì fẹ́ kí ìjà ẹ̀sìn kó bẹ́ sílẹ̀ nílẹ̀ Yorùbá òun ló fà á tá a fi ń pa àlọ́ yìí fún gbogbo ẹ̀yin àfà tẹ́ ẹ wà nílọrin tá a fi ń pa àlọ́ yìí fún yín kí ló dé tẹ́ fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílọrin ṣé ibi tí wọ́n ti gbé ẹ̀sìn wá fún wa nílẹ̀ Yorùbá ṣé ẹ gbọ́ kí wọ́n bára wọn jà fún ẹ̀sìn rí ni Saudi tẹ́ ń kílèmù pé ẹ̀sìn Saudi òun lẹ̀sìn tẹ́yìn nígbàgbọ́ nínú ṣé báwọn ti ń bá ìran wọn jà ṣé bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń bá ìran wọn jà ní ṣáwọn ń bá ìran wọn jà ní ṣé wọ́n ń bá ìran wọn wọ́n ń bá jà torí ẹ̀sìn kan ni kí ló wá dé ẹ̀yin àáfà ìrọ̀lẹ́ ayé tẹ́ wá ń ta ní ìsìn kí ló wá dé tẹ́ ẹ fẹ́ dá ìjà sílẹ̀ tẹ́ ẹ fẹ́ dá ìjà sílẹ̀ ẹ ronú gbogbo ìlú develop ilẹ̀ Yorùbá nìkan ni ò develop ó ní òmókè ṣé ìyẹn kò tó kẹ́ ẹ ronú sí ni ṣé kò tó kí ẹ ronú sí yẹn ni òfin Nàìjíríà fi àyè gba oníkálukú láti ṣe ẹ̀sìn tó bá wù ú tí ò ní sí wàhálà tí ò ní sí ogun àmọ́ Ìlọrin náà ni kí ló dé ẹ má ṣe erékeré ẹ má ṣe erékeré torí tí ẹ bá ṣe erékeré ó lè fa ìjẹ̀sìn sílẹ̀ lọ́rin o òun là fi ń sọ fún gbogbo ẹ̀yin àfà tẹ́ẹ̀jọ́ ọmọ ọkọ wípé ẹ kọ́ṣọ́ àwọn àfà ìrọ̀lẹ́ ayé tó jẹ́ pé wọ́n kàn ń borí lásán ni wọn ò bo ìwà wọn ò bo humanity kí ló dé ládùúgbò nǹkan tí ṣe ń lè káàárọ̀ òjíire ṣé ìṣe ẹ̀sìn òun ló kù wá kù ni ládùúgbò nǹkan tí ṣe gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé ìjà ẹ̀sìn sóun ló kù wá kù ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ro inú ẹ má jẹ́ ká jẹ́ kí ìjà ẹ̀sìn kó dá wàhálà sílẹ̀ oníkálukú ní táìtù sí opinion ẹ̀ láti ṣe ẹ̀sìn tó bá wù ú òfin Nàìjíríà ó fi àyè gba oníkálukú láti ṣe kíni láti ṣe ẹ̀sìn tó bá wù ú ìwọ Kìsẹ́nì ó lè ṣe ẹ̀sìn ẹ tí ò bá ti ní ọmọlàkejì ẹ lára ìwọ ẹ̀sìn mùsùlùmí ó lè ṣe ẹ̀sìn ẹ tí ò bá ní ọmọlàkejì ẹ lára ìwọ ẹ̀sìn Yorùbá ìwà wa náà ó lè ṣe ẹ̀sìn ẹ tí ò bá ní ọmọlàkejì ẹ lára kí ló wá dé tẹ̀yin àáfà ìrọ̀lẹ́ ayé tẹ́ ẹ wà nílọrin ní ìsìn tẹ́ ẹ wá ń dá àwọn kan láàmú wípé wọn ò lè bọ ẹ̀sìn wọn ò lè ṣe Ọ̀ṣun kí ló dé tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ronú ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká jẹ́ kí nǹkan tí ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì nílẹ̀ Fúlàní nílẹ̀ Haúsá ẹ má yẹ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o torí tí ẹ̀yin àfáà yìí tẹ́ bá gbé wá lọrin tẹ́ gbé wá lẹ̀ Yorùbá tí àwọn ẹlẹ́sìn Yorùbá bá yíṣu padà sí yín ìjà ẹ̀sìn bẹ̀rẹ̀ nìyẹn o àwa pe gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba wa kẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀yin olóyè ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí ìjà ẹ̀sìn kó bẹ́lẹ̀ o ẹ tètè wá nǹkan ṣe sí nǹkan tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin o ẹ tètè wá nǹkan ṣe sí o bàbá mi chief imam of Yorùbá tẹ́ wà nílùú Ìlọrin ẹ bá wa wá nǹkan ṣe sí àwọn àáfàá tí ń jáde ní ìsìn tí wọ́n ń tẹ́tì ọmọ Yorùbá ẹgbẹ́ wọn torí pé wọn ò ṣe ìsìláàmù ẹ bá wa kọ́ṣọ́ wọn
ẹ bá wa bá wọn sọ̀rọ̀, ẹ má jẹ́ kí ìjà ẹ̀sìn kó bẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá o. Àwọn ọ̀fẹ́ o, òun là fi ń pa àlọ́ yìí fún yín o. Òun ni gbogbo àwọn káàró òjíire tá a wà káàkiri àgbálá ayé là fi ń kìlọ̀ fún yín pé ẹ kéwé agbéjẹ yín mọ́wọ́. Ẹ̀sìn ò fàjà nílẹ̀ Yorùbá. Ìṣọ̀kan, ìfẹ́, òun làwọn babalá wa ló fi bára wọn ṣe. Ẹ̀sìn kan ò dí ẹ̀sìn kan lọ́wọ́ o. Ẹ mọ̀ yẹn kó jẹ́ pé ẹ̀yin àfa ìrọ̀lẹ́ ayé tẹ̀ wá ń ta ní ìsìn, ẹ̀yin lẹ́wà díjà ẹ̀sìn Yorùbá sílẹ̀ nílẹ̀ káàró òjíire. Àfẹ́ ẹ̀yin ọba wa, ẹ̀yin olóyè wa, gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin àfà ọmọ ọkọ Yorùbá, à ń pariwo fún yín nísìn. Ẹ bá wa kọ́ṣọ́ àwọn ẹlẹ́sìn Alakakiti tí wọ́n wá ń ta ní ìsìn, tí wọ́n fẹ́ dá ìjẹ̀sìn sílẹ̀ wípé kí wọ́n má ṣe erékeré o, kí wọ́n má ṣe erékeré, torí tí wọ́n bá ṣe erékeré táwọn Yorùbá lẹ́sìn bá bọ́, táwọn náà bá yíjú padà, ìjà ẹ̀sìn ó bẹ́lẹ̀ nìyẹn o. Bọ̀ àwọn ọ̀fẹ́ àfẹ́ kíjà ẹ̀sìn kó bẹ́ sílẹ̀, òun là fi ń pa àlọ́ yìí fún gbogbo àwọn ọmọ káàró òjíire, especially ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ wà nílùú Ìlọrin. Ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ní ìsìn, nígbà tẹ́ wá ń sọ wípé ìlú Ìlọrin kìí ṣe ìlú tí wọ́n ti ń bọ Ọ̀ṣun, tẹ́ ń dá àwọn èèyàn láàmú, tó jẹ́ pé ẹ̀yà iná lẹ̀ ń dà láàmú, ọmọ Yorùbá iná lẹ̀ ń dà láàmú. Tí àwọn stéètì mi bá dìde pé ẹ̀yin àfà tẹ́ wà ní stéètì wa àfẹ́rí yín mọ́, ẹ̀kọ́ ìṣì Ìlọrin, gbogbo ẹ̀yin àfà tẹ́jọ́ mọ̀ Ìlọrin, táwọn èèyàn náà bá dìde ní stéètì kọ̀ọ̀kan, Ọ̀ṣun stéètì ni o, Ògùn stéètì ni o, Ondo stéètì ni o, táwọn náà bá dìde wípé tẹ́ ẹ padà sílùú yín, nǹkan táwọn ẹ̀yin àfà fi èèyàn ọmọ Yorùbá, àwọn ọmọ Yorùbá ṣe nílọrin kò dùn mọ́ wa nínú pé kẹ́ padà sílùú yín kẹ́ lè máa ṣe wá sí yín. Táwọn náà bá dìde, tí kì í ṣe pé ìjà ẹ̀sìn ti bẹ́ sílẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn. Ṣé kò jẹ́ pé ìjà ẹ̀sìn ti bẹ́ sílẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn? Àwọn ò sì fẹ́ tó ìfẹ́, òun la ní ìdì, ìṣọ̀kan òun la ní ìdì. Ẹ jẹ́ ká wá ìṣọ̀kan, ká gba ìfẹ́ láàyè, gbogbo àwọn ọmọ káàró òjíire. Ẹ má jẹ́ ká jẹ́ kí ìjà ẹ̀sìn kó dá wàhálà lẹ̀ sí wa láàrin. Nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàró òjíire nílẹ̀ Nàìjíríà, òun ni ẹ jẹ́ ká mójútó. Kì í jẹ́ ìjà ẹ̀sìn, òun ló lè sọ́ọ̀bù bóbẹ̀mù wa. Ẹ jẹ́ ká pariwo fún ìjọba Nàìjíríà, wọn ò fún wa níná. Ẹ̀yin àfà, ẹ pariwo síta gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ jẹ́, tẹ́ ń pera yín. Ẹ bá wa pariwo síta fáwọn ìjọba Nàìjíríà kí wọ́n fún wa níná 24/7, kí wọ́n fún wa ní omi 24/7, kí wọ́n provide welfare fún gbogbo àwọn ẹ̀ńtà Nàìjíríà pátápátá, kí wọ́n reduce owó epo tó wọ́n gógó. Kí ló dé tẹ́ ẹ lè sọ yẹn síta? Kí ló dé tẹ́ ẹ lè pariwo yẹn síta? Ẹ wá jẹ́ wípé ìjà ẹ̀sìn àjòjì òun lẹ wá gbé sórí. Kí ló dé? Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ káàró òjíire, inú wo ò dùn sí gbogbo ẹ̀yin àfà ìrọ̀lẹ́ ayé tẹ́ ẹ wà nílọrin, tẹ́ ẹ ń kúkòkò mọ́ àwọn ẹlẹ́sìn míì nílọrin. Àfẹ́ ìjà ẹ̀sìn kó wáyé nílẹ̀ Yorùbá. Àfẹ́ o, àfẹ́ o, àfẹ́ o. Ẹ bá wa kéwé agbéjẹ yín mọ́wọ́. Bàtà yín ti lù pọnlápọnlá jù. Ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn Yorùbá káwọn náà yíjú padà sí yín o. Tí wọ́n bá yíjú padà sí yín, ìjà ẹ̀sìn ó bẹ́lẹ̀ Yorùbá nìyẹn o.
àwa ò ti fẹ́ humanity, ìjọ ọmọ ènìyàn, ìjọ ọmọlúàbí, òun làwa ń fẹ́ nínú ẹ̀sìn. Ẹdún náà kí nìkan tó ń pèlẹ̀ sí gan-an? Ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa, níbi òun ló pèlẹ̀ sí. Tá a bá rí ẹni tó kù díẹ̀ káàtó fún ìwọ tó nǹkan tó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ọmọlàkejì ẹ, torí pé òun lẹ́ni kejì ẹ, nǹkan tó pìlẹ̀ sí nìyẹn. Ẹ má jẹ́ ká gbé ẹ̀sìn sórí, ká wá sọ ìjọ ọmọlúàbí wa nù. Òun ni ariwo tá à ń pa fún gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire. Ẹ̀sìn ọ̀tọ̀, àwọn ọmọ Yorùbá ọ̀tọ̀, àṣà wa ọ̀tọ̀ ni. Torí wípé láì sí àṣà kò sí ẹ̀sìn. Àṣà gangan òun ló pìlẹ̀ sí, torí wípé ẹ̀sìn òun lọmọ, àṣà òun lòbí. Àwa ọmọ Yorùbá a ní àṣà wa tá à ń ṣe lẹ̀ káàrọ̀ oòjíire. Ẹ má jẹ́ ká torí wípé ẹ̀sìn a ti gba ẹ̀sìn ká wá sọ àṣà wa nù, ká wá sọ ìjọ ọmọ Yorùbá wa ká wá sọ nù. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa. Òun láriwo tá à ń pa. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ̀kejì, gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú. Gbogbo ọmọ káàrọ̀ oòjíire ẹ jẹ́ ká ronú. À ń pariwo wípé epo wọ́n, epo wọ́n, epo wọ́n. Lóòótọ́ ni epo wọ́n. Gbogbo láti mọ̀ wípé bí epo ti wọ́n yẹn, oúnjẹ náà wọ́n sí ni. Bí epo ti wọ́n, oúnjẹ náà yóò wọ́n sí ni. Kò sì sówó lù ú. A tún wá gbàgbé láì tún sọ nípa sìmẹ́ǹtì tó tún gbéwó lórí. Wáì tá à ní ronú. Wọ́n ń ta sìmẹ́ǹtì ní 5,500 lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló dé tá à ní sọ̀rọ̀ nípa sìmẹ́ǹtì náà? Nígbà ayé ìjọ́un, èló ni wọ́n ń ta sìmẹ́ǹtì? Èló ni wọ́n ń ta sìmẹ́ǹtì? Ẹ jẹ́ ká pariwo síta, ká sọ̀rọ̀ nípa sìmẹ́ǹtì tó gbówó lórí. Kì í ṣe epo nìkan ló gbówó lórí. Ara ni gbogbo ọmọ Nàìjíríà, ara ni gbogbo ọmọ Yorùbá. Ara níní ti pọ̀ jù. Kí ló dé? Ẹ wá fún Dangote nìkan license. Ṣé àwọn ẹ̀yà tó kù kí làwọn fi sórí táwọn náà lè gba license? Ó lá wípé ó jẹ́ pé ẹnìkan lẹ fún license, òun ní fi gbogbo 200 million people níbi fi wọ́n ta káàtì. Tó bá jẹ́ pé ẹ bá release license fáwọn èèyàn tó kù ni, tí competition bá wà ní, sìmẹ́ǹtì ò ní wọ́n. Sìmẹ́ǹtì ò ní wọ́n. A challenge yín gbogbo ẹ̀yin federal government Nàìjíríà. Gbogbo ọmọ káàrọ̀ oòjíire ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pariwo síta. Ṣé Dangote nìkan ló ní Nàìjíríà ni? Ṣé Dangote nìkan lọ́mọ Nàìjíríà ni? Kí ló dé tí wọ́n fún Dangote nìkan license láti máa produce àwọn nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà? Kí ló dé? Brọ́dà wa, ọmọ Yorùbá wa, Ọ̀dẹ́tọ́lá, wọ́n wà ń bẹ́ẹ̀. Adénúgà, wọ́n wà ń bẹ́ẹ̀. Àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n wà níbẹ̀. Kí ló tí wọ́n fáwọn èèyàn ní láńsẹ̀nsì láti mọ produce nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà tó wá jẹ́ wípé Dangote nìkan ni wọ́n fún? Ẹ jẹ́ ká ronú. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká bá a sòótọ́ ọ̀rọ̀. Òótọ́ ọ̀rọ̀ máa ń korò ni o, àmọ́ ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀. Torí àsìkò òtítọ́ ọ̀rọ̀ la wà yìí. Program mi tí mo ṣe ní lánàá àbíjẹta tí mo sọ yìí pé
bàbá wa Tinubu wọ́n ti break record. Gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì ẹjọ́ mo fi bàbá Tinubu ṣe yẹ̀yẹ́ ni ìfi wọ́n ti yẹ̀yẹ́ nǹkan tí ń ṣẹlẹ̀ yóò káàárọ̀ òjíire àti nílẹ̀ Nàìjíríà òun ni mo fi sọ bẹ́ẹ̀. Ṣé bàbá Tinubu tí mo wà break record ni ṣé ó ṣẹlẹ̀ rí ni látìgbà tó ti ń jẹ Nàìjíríà president tí àwọn president ti ń jẹ lórílẹ̀ Nàìjíríà ṣé ìjọba kọ̀ọ̀kan tá ibo láti gbọ́ pé wọ́n ta epo ní 700 naira rí? Àsìkò bàbá Tinubu ó ní wọ́n ta epo ní 700 naira. Ṣé wọn àbí rẹ́kọ̀dù bá ní wọ́n bí rẹ́kọ̀dù náà wọ́n bí rẹ́kọ̀dù kí lè báwọn fi hàn ṣe yẹ̀yẹ́. Gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire ni mò ń pè ṣàkíyèsí. À ń pè á ṣàkíyèsí ni à ń bára wa sọ̀rọ̀ ni. Ẹ má jẹ́ kí òṣèlú kó so wá sóko ẹrú ayérayé. Ẹ má yẹ ká torí pé a fẹ́ràn èèyàn wa ni ẹ fi sílẹ̀ òun ló lè ṣe kí àwa máa jẹ àwọn mẹ̀kúnnù. Ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù. Ìka ò dọ́gba. Tẹ́yìn bá ó lérò yìí pé ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba ọkàn yín balẹ̀, ẹ jẹ́ ká rántí àwọn mẹ̀kúnnù tí wọn ò rí oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́. Ẹ jẹ́ ká rántí wọn. Àwọn mẹ̀kúnnù òun làwọn ń wò lọ́kàn láàfin sọ wípé ṣe ilẹ̀ Yorùbá ò lè máa lọ báyìí. A nídìí láti fìmọ̀ ṣọ̀kan, láti pẹnu pọ̀, láti rí wípé a jà fún self-determination. Self-determination kì í ṣe crime, ẹ̀tọ́ wa ni. Ẹ má jẹ́ ká jẹ́ kí àwọn olóṣèlú sọ wípé àmọ́ nǹkan tá à ń ṣe. Ẹ má jẹ́ ká jẹ́ ẹ má jẹ́ ká kán ṣe wípé àmọ́ nǹkan tá à ń ṣe òun là fi ń pa wípé self-determination ló lè ṣe. Òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire. Ká wá ìṣọ̀kan, ká wá ìrẹ́pọ̀, ká fìmọ̀ ṣọ̀kan, ká jọ jà fún self-determination. Òun láriwo tá à ń pa. Tí a bá lè jà fún self-determination tí Yorùbá nation tó wá sí ìmúṣẹ, everybody ló ní access láti gba license láti ṣe òwò tó bá wù ú. Torí tí competition bá wà nínú iṣẹ́ kò ní wọ́n. Tó bá jẹ́ pé nígbà tí wọ́n fún Dangote ní license pé kó máa produce kó máa ta àwọn nǹkan ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n bá fún àwọn ẹ̀yà tó kù náà ní license ni kò yẹ kí wọ́n máa ta bag of cement ní 5,500. Àbá ó ti wọ́n ju ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ro inú, ká bá wa sọ òtítọ́ ọ̀rọ̀. Bàbá wa Tinubu wọ́n bèrè rẹ́kọ̀dù àsìkò wọn ni wọ́n ta epo ní 700 naira o. Ṣé wọn ò bèrè rẹ́kọ̀dù ni? Àsìkò wọn ní $1 ó di 840 àbí 850. Ìdóyìn tí ìmọ̀ rẹ́ẹ̀tì tó wà lónìí. Ṣé wọn ò bèrè rẹ́kọ̀dù ni? Àsìkò wọn náà ni kò lè parẹ́ nínú ìtàn. Tí wọ́n máa ń bèrè pé àsìkò pẹ́rẹ́ǹtì wo ni dọ́là di 850 àbí 840, wọ́n ń takò wípé àsìkò bàbá Tinubu ni. Tí wọ́n máa bèrè wípé àsìkò ta ní epo di 700 naira, wọ́n ń takò bàbá Tinubu. Kí ló wá dé? Kí ló wá dé tá ò ní ronú sí nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá? Gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire. Gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire. Ẹ jẹ́ ká ronú. Ìyá mi Yeti Queen, ẹ káàbọ̀ sórí ètò mo kí yín. Ẹ ṣé gan ni, God bless you.
ẹ jẹ́ ká ronú, ẹ bá ń love, ẹ bá ń like ẹ bá mi share gan pẹ̀lú, mo nílò appreciate yín, God bless you. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú, ká bá wa sọ òtítọ́ ọ̀rọ̀. Àsìkò òtítọ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Àsìkò òtítọ́ ọ̀rọ̀ òun ló délẹ̀ yìí. Wáyé tó jẹ́ wípé ẹnìkan ṣoṣo òun ni wọ́n fún ní license láti mọ produce nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Wáyé kí ló ṣe ẹ̀yà tó kù? Kí ló ní táwọn ẹ̀yà tó kù táwọn lè provide tí wọ́n lè fún ọ ní license? Tó bá fún àwọn ẹ̀yà tó kù ní license, nǹkan ò ní wọ́n. Nǹkan ò ní wọ́n. Gbogbo nǹkan ló reduce pátápátá torí àsìkò competition ni wọ́n wà yẹn. Tẹ́lẹ̀ ẹni tí ń ta tiẹ̀ tó bá ta tiẹ̀ ní 4,000, ìwọ ẹnìkejì náà òun náà ìpè elémọ ọmọ ti reduce ẹ tó kó lè bá a ta, kó lè bá a customer, òun náà ó lè dín kó yọ 20 naira àbí 50 naira àbọ̀dẹ́dà kó yọ kó nu 4,000. Àwọn èèyàn dùnmọ̀ lọ́dọ̀ ẹ̀. Nǹkan tá à ń pè ní competition nìyẹn. Gbogbo nǹkan yẹn yóò lọ ọlẹ̀, nǹkan ò ní wọ́n. Òun ni ariwo tá à ń pa fún yín. Ẹ mọ̀ ìwà rẹ bóyá gẹ́gẹ́ bí ẹni bóyá àmọ́ nǹkan tá à ń sọ àbí àmọ́ nǹkan tá à ń ṣe. Nǹkan tá a rí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá, òun ló fà á tá a fi ń pariwo why tí wọ́n ń ta bag of cement ní 5,500. Èló ni wọ́n ń tà láyé Jonathan. Èló ni wọ́n ń tà láyé bàbá wọn Ọbásanjọ́ ní 1999. Èló ni wọ́n ń ta bag of cement? Ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Èló ni wọ́n ń ta bag of cement láyé Goodluck Jonathan? Ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Èló ni wọ́n ń ta bag of cement láyé Buhari? Ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Ọmọ káàárọ̀ oòjíire, gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíbí, ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Òdodo ọba délẹ̀, ẹ jẹ́ ká bára wa sọ. Àsìkò òdodo ọ̀la wà yìí. Ẹ jẹ́ ká bára wa sọ. Ẹ jẹ́ ká bára wa sọ. Ẹ jẹ́ ká bára wa sọ. Àsìkò Buhari, èló ni wọ́n ń ta bag of cement? Èló ni wọ́n ń ta epo lásìkò Buhari? Nígbà tí à ń pariwo pé gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n ń pariwo fún self determination pé ẹ jẹ́ ká kúrò lábẹ́ Nàìjíríà. Inú oko ẹrú Nàìjíríà la wà. Ẹ̀yin ọmọ àlè Yorùbá kan tẹ́ ń jẹ nínú olóṣèlú, ẹ sọ wọ́n di enemy. Ẹ sọ wọ́n di pé kí ni wọ́n ń sọ, láì mọ̀ wípé wọ́n sọ pé ọ̀rọ̀ àgbà bí òṣè lówùúrọ̀ bó pẹ́ títí á ṣẹ lọ́jọ́ alẹ́. Bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ti rí ọjọ́ iwájú gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n fi ń pariwo fún self determination ní 2019. Gbogbo ọ̀dún wọ́n ti sọ gbogbo ẹ̀ náà ló ti come to pass yìí. Nígbà tí bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Dr. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ, táwọn náà bọ́ síta gbéṣẹ́ ó tó gẹ́. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa tẹ́ wà labroad, oko ẹrú lẹ̀ ń ṣe níbẹ̀ yẹn. Ẹ fẹ́ wálé. Ọláìpín Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ ló fà á tẹ́ ẹ fi fẹ́ wálé. A mọ̀ wípé oko ẹrú lẹ̀ ń ṣe. Ẹ ń fọ ìgbẹ́ arúgbó òyìnbó, ẹ ń fọ pátá, ẹ ń wẹ òkú nílùú òyìnbó. Ó ti sú yín. Ẹ fẹ́ wá invest torílẹ̀-èdè bàbá yín. Àmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà òun ló fà á tẹ́ ẹ fi fẹ́ wálé. Òun ló fà á tí bàbá Ìgbòho ṣà tí wọ́n fi jáde tán pé àsìkò ti tó fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire láti ronú,
láti jàfẹ́tọ̀ wa torí a nílò láti jàfẹ́tọ̀ wa ẹ̀yin ọmọ àlè Yorùbá náà lẹ kì í ṣàṣì wọn lẹ ń sọ nǹkan lẹ sọ wọn ló kọ tí ìyá àti bàbá ò sọ wọn ijó la fẹ́ ṣe gbogbo yẹn dáa gbogbo ọmọ káàró jíire ẹ jẹ́ ká ronú ọjọ́ la fẹ́ ṣe gbogbo eléyìí dáa ṣé bá ti máa bá lọ nìyí ni nǹkan owó gbọ́ ara ni àwọn mẹ̀kúnnù lórí Nàìjíríà ara ni àwọn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Yorùbá ariwo tí bàbá wa Ìgbòho ṣàpá pé àwọn ajínigbé àwọn Fúlàní tó ń jí wá gbé tí wọ́n ń gba ransom tí ẹ̀ bá ètè fún wọn lówó wọ́n pa yín dànù àfẹ́ wọn mọ́ nílẹ̀ Yorùbá tẹ̀yìn àgbààgbà kan ẹ̀yin ọba wa kan tẹ́ ẹ sọ wípé kí wọ́n mórí wá kó fọhùn sílẹ̀ wípé Yorùbá ló kàn ká jẹ́ kí Yorùbá lọ ṣe nígbà tí Yorùbá wá débẹ̀ ní ìsìn ṣé ajínigbé só dẹ́kun níbí ṣé ogun ajínigbé ṣé ó dẹ́kun ó tún peléke sí ni o ó tún peléke sí ni ó tún gbòòrò sí ni kí ló wá dé tá à ní pa ẹ̀dọ̀fínú wa tá à ní bára wa sọ òdítọ́ ọ̀rọ̀ Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá yoyoyo bí omi òkun Yorùbá yoyoyo ní bàbá ní bàbá ilẹ̀ gbogbo Áfíríkà ẹ jẹ́ ká ronú sí nǹkan tí ń ṣe wá nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ronú sí nǹkan tí ń ṣe wá nílẹ̀ káàárọ̀ òjíire nígbà tọmọ Yorùbá wọ ìjọba tó dórí àléfà ní ìsìn ṣé nǹkan tá à ń fẹ́ ó wá sópin ni àbójú ìkírísì sí ẹ jẹ́ ká bira wa léèrè ṣó ìkírísì ni àbòdínkù ẹ jẹ́ ká bira wa léèrè ọmọ Yorùbá ẹ jẹ́ ká bira wa léèrè ẹ jẹ́ ká bira wa léèrè gbogbo nǹkan ló di ọ̀wọ́n gógó bí epo ṣe wọ́n lóúnjẹ wọ́n bí epo ṣe wọ́n ní símẹ́ǹtì wọ́n bí epo ṣe wọ́n ní gbogbo nǹkan tó wà lórí Nàìjíríà pàápàá ló wọ́n ló gbowó rí òbí ò lè afford láti fún ọmọ lóúnjẹ àárọ̀ mọ́ àwọn mẹ̀kúnnù wọn ò lè afford láti jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ kí ló dé Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ilé tó lọ ẹ jẹ́ ká ronú láti jà fún self-determination ẹ jẹ́ ká ronú láti jà fún Yorùbá nation Yorùbá nation òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká dìde ká fìmọ̀ ṣọ̀kan ká wá ìrẹ́pọ̀ ká jọ gbílẹ̀ Yorùbá lárugẹ ká jọ gbílẹ̀ Yorùbá sókè ẹ má jẹ́ káwọn bá wọn kọrin bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ ẹ̀yin olóṣèlú wa dẹ́jọ́ ọmọ Yorùbá ẹ ronú gbogbo ẹ̀yin gómìnà tí wá tẹ́ ń kófà wa nílẹ̀ Yorùbá ẹ ronú gbogbo ẹ̀yin ọba wa tẹ́ ẹ jọba lé gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire lórí ẹ ronú gbogbo ẹ̀yin lóyè tẹ́ ẹ jẹ́ oyè fún gbogbo ìran Yorùbá ẹ ronú o gbogbo ẹ̀yin pòfẹ́sọ̀ tẹ́ ẹ jẹ́ pòfẹ́sọ̀ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ronú gbogbo ẹ̀yin judge ẹ̀yin adájọ́ tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú gbogbo ẹ̀yin olówó wa nílẹ̀ Yorùbá
ẹ̀yin ọlọ́lá wa, ẹ̀yin bọ̀rọ̀kìnní wa nílẹ̀ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ ká ronú o. Àsìkò tá a ronú la dé yìí o. Àsìkò tá a fìmọ̀ ṣọ̀kan òun la wà yìí o. Ìṣọ̀kan, ìrẹ́pọ̀, ìfẹ́ ló lè ṣe lásìkò tá a wà yìí. Ẹ jẹ́ ká jà fún ìlú wa. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó parun o. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó parẹ́ lójú yín o. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. A bẹ̀ yín ni, a rọ̀ yín ni, àwọn ọmọ yín ní bẹ̀ yín. Àwọn ọmọ ní sọ̀rọ̀ sí yín lóòótọ́ àtòsọ àtòbá yín wí. Àmọ́ bí nǹkan dé ń dùn wá sí, òun ló fà á tá a fi ń pariwo ariwo tá à ń pa ìsíta. Ẹ jí gìrì, ẹ jí gìrì, ẹ jí lójú oorun yín. Oko ẹrú Nàìjíríà fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Inú oko ẹrú la wà lórílẹ̀‐èdè Nàìjíríà fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. A bẹ̀ yín ni o, a rọ̀ yín ni o. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ká sọ̀pọ̀tì bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, bàbá dáadáa tó fẹ́ gbogbo ọmọ Yorùbá. Bàbá, mo gbàdúrà fún yín o. Ikú kan ò ní pa lásìkò yìí. Ikú kan ò ní pa. Ẹ pẹ́pẹ́pẹ́ fún wa. Ẹ kó wa délẹ̀ lèyí láyọ̀ àti àlàáfíà. Bàbá mi, olúwa mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, Dr. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Bàbá olúwa mi, ikú kan ò ní pa lásìkò tá a wà yìí. A mọ rírì iṣẹ́ tẹ́ ẹ ṣe fún wọn lẹ̀ káàárọ̀ oòjíire o. A mọ rírì iṣẹ́ tẹ́ ẹ ṣe fún wa nílẹ̀ káàárọ̀ oòjíire. Bàbá, mo kí yín, ẹ kú ìrọ̀jú tí màmá wa tó ṣẹlẹ̀. Ẹ kú ìrọ̀jú tí màmá wa tó ṣẹlẹ̀. Elédùmarè yóò bá wọn yín lójú. Ẹ má rò pọ̀. Ó di ṣẹlẹ̀. Gbogbo apáta òun la dágbádá kú. Àwáyé mọ́ lọ́kàn ò sí o. Àwáyé mọ́ lọ́kàn ò sí. Gbogbo apáta la dágbádá kú. Àsìkò màmá wa ló dé yìí. Àsìkò ìyá wa ló dé yìí. Kí Elédùmarè kó bá wa dẹ ilẹ̀ rere fún wọn, kó bá wa ṣe kú nísìmí fún wọn. Mo wá gbà ládùúà, Elédùmarè kò ní fi kú màmá wa, kò ní fi dẹ́rù bà yín o. Kò ní fi kú màmá wa, kò ní fi dẹ́rù bà àǹtí yín, bróda yín, àbúrò yín o. Gbogbo ọmọ ìyá yín pátápátá, ikú ìyá wa ò ní fi dẹ́rù bà yín o. Ikú ìyá wa yóò dúbọ̀ dúró tì yín lóyìn nǹkan tẹ́ gbé dání iṣẹ́. Ìyá, ẹ dúró ti ọmọ yín o. Ẹ ti wà nípò òtítọ́ báyìí. Ẹ ti wà nípò òtítọ́. Àmọ́ iṣẹ́ tí ọmọ yín tó bẹ̀rẹ̀ lójú ayé yín ní ìsìn tẹ́ ẹ papòdà yìí, a mọ̀ pé lójú ayé yín ẹ tì ọmọ yín lẹ́yìn, ẹ padà lẹ́yìn ẹ̀. Àmọ́ lásìkò tẹ́ ẹ lọ yìí náà, a bẹ̀ yín ni ẹ túbọ̀ bá wa ti bàbá wa, olúwa wa Sunday ọmọ Adéyẹmọ. Ẹ túbọ̀ bá wa tì wọ́n lẹ́yìn o. Ẹ má jẹ́ kí ìmọ̀ ọ̀tá, ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ wọn lórí o. Ìmọ̀ràn ní ibi, ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ wọn lórí o. Gbogbo ìka èèyàn tó ń gbèrò ìburú lórí Mọ́jàsọ́lá Àdìsá, a fẹ́ kí ìmọ̀ wọn kó dòfo. Màmá, a kí yín gidi gan ni o. Elédùmarè yóò bá fọ̀hún kẹ́yìn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìjọba Nàìjíríà, ìjọba Tinubu,
àsìkò ti wá tó báyìí tẹ́ bá fi bàbá wa Ìgbòho ṣá ọmọ Adéníyì ọmọ Adéyẹmọ sílẹ̀ kí wọ́n lọ sìnkú ìyá wọn. Abẹ́yìn ni àwòyìn ni ẹ bá wa yọ ẹ́ńbágò tó wà lórí wọn, ẹ bá wa yọ kúrò kí wọ́n lọ bu yẹ̀pẹ̀ ìkẹyìn sórí sàárì ìyá wọn. Gbogbo ìjọba ọmọ Nàìjíríà pátápátá la kí o. Abẹ́yìn ni iṣẹ́, àròyìn ni iṣẹ́. Àsìkò tẹ́ bá wa libéré bàbá wa Sunday Ìgbòho ṣá lóde yìí o. Ẹ bá wa yọ̀ọ̀dá wọn kí wọ́n lọ bu yẹ̀pẹ̀ ìkẹyìn sórí sàárì ìyá wọn. Ẹ bá wa yọ̀ọ̀dá wọn. Bonjour, mon président de la République du Bénin, Monsieur Patrick Talon. Bonjour, mon président. S'il vous plaît, on a besoin de votre aide. On a besoin de votre aide. Pardon, il faut nous libérer notre frère, notre papa, qui s'appelle Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Parce que sa maman maintenant est décédée hier. Elle est décédée hier. Pardon, il faut nous libérer. Il n'a qu'à aller faire le 8e jour pour notre maman. Pardon. Pardon, notre président Patrick Talon. Pardon. Il faut nous libérer notre frère, notre papa. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Il n'a qu'à aller faire 8e jour pour notre maman qui est décédée. On a demandé pardon, Monsieur Talon. Pardon. 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 Il faut nous libérer. Il faut nous libérer notre frère, notre papa. Il faut nous libérer. Lui, il n'a qu'à rentrer sa maison. Il n'a qu'à rentrer, il faut aller faire 8e jour pour ta maman qui est décédée. Pardon, notre président. On vous en prie, on vous en prie. Tous les gouvernements du Bénin, on a demandé pardon avec vous. On a demandé pardon avec vous. Pardon. Il faut nous libérer. Notre frère, notre papa, qui est avec vous ici. Il n'a qu'à aller faire 8e jour pour ta maman qui est décédée. C'est le message et je suis venu pour passer à vous. Je suis venu passer un message à vous. Un message à vous. Pardon. Monsieur Patrick Guillaume Talon. Tous les Yoruba, elle a demandé pardon avec vous. Tous les Yoruba demandé pardon. Tous les Yoruba, elle a demandé pardon à vous. Ils vont nous libérer. Notre frère, notre papa, qui s'appelle Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Il n'a qu'à partir faire 8e jour pour notre maman qui est décédée. Pardon, pardon. Ẹ ṣé gan ni ojú tún wò mí. Mo kí yín. Ìyá mi Yeti Queen, mo kí yín. Ẹ ṣé gan ni o. Alálẹ̀ Yorùbá ló dì wá mú. Ó wà pẹ̀lú wa. Kò ní fẹ́ nìkankan wá sílẹ̀. Ìmọ̀tú ìmọ̀jọ gbogbo ẹni tí bá ń gbéjọ burúkú lórí wa, ìmọ̀ wọn ò ní dalẹ̀ o. Ìmọ̀ wọn ò ní dalẹ̀ o. Gbogbo àwa tá à ń jà fún self-determination, tá a gbé Yorùbá nation dání, mo gbà ládùúrà fún yín pé ìmọ̀dú ìmọ̀jọ ẹni bí tí bá ń gbé òbúkú lé wa lórí, ìmọ̀ wọn ò ní kalẹ̀ o. Tó ń bá wò ó láàárọ̀ àbí tó ń bá wò lọ́sàn-án kó tó di alẹ́ yóò tún mọ́ wọn níkùn ni. Yóò pa ẹ́ mọ́ wọn níkùn ni. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé gan ni o. Ẹ kú àdúró tí bàbá wa Ìgbòho ṣá. Ẹ kú àdúró tí bàbá wa Professor Bánjí Akíntóyè. Ẹ kú àdúró tí gbogbo àwọn Yorùbá world media pátápátá. Ẹ kú àdúró tí gbogbo àwa home based media pátápátá. A kí yín o.
akìyìn akínigidi kan ni ibi tẹ́ ẹ ti rí owó tẹ́ ń ná torí ṣọ́ọ̀gù yìí àgbà náà ò ní wọbẹ̀ o iná ò ní tọwọ́ yín o àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà àpò sàṣàmù rẹ̀ ò gbẹ́rí àgbóyìn ò ní gbẹ sówó o ilé yìí ò ní gbẹ sọ́mọ o ọmọ wẹ́rẹ́ nílẹ̀ aládìí ẹ̀ẹ́nì gbúwo kú lórí ọmọ yín o ẹ̀ẹ́nì gbúwo ikú lórí ìyàwó yín ẹ̀ẹ́nì gbúwo ikú lórí ọkọ yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde tán tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá kó kò lóko ẹrú mo gbà aládùúrà fún yín pé gbéṣẹ́ gbogbo ìgbàkígbà tílẹ̀ Yorùbá tá a mọ̀ sí Yorùbá nation tí ó bọ̀ wá sí ìmúṣẹ wọn ò ní fi ẹnikẹ́ni nínú yín wọn ò ní fi ṣàwátì o wọn ò ní fi ẹnikẹ́ni wọn ò ní fi ṣàwátì o ẹ ṣe gan ni o èmi ọmọ yín èmi àbúrò yín èmi olólùfẹ́ yín ló ń kí yín lọ́jọ́ àìkú ọjọ́ tòní wípé a kú ọjọ́ àìkú àní kú láéláé o àsìkò tó lọ́n bá dá wípé a papòdà náà là á lọ ẹnikẹ́ni tó ń bá bínú obìnrin ádà wọn fi abẹgbẹ̀bí ẹ̀ ni àbí ó bọ́ lábẹ́ ẹ̀yẹ́ tí bá ń gbèrò burúkú àbí ń gbìmọ̀ burúkú lé ẹnì kọ̀ọ̀kan wa lórí ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ wọn ò ní dalẹ̀ ìmọ̀ wọn ò ní dalẹ̀ o ìmọ̀ wọn ò ní dalẹ̀ ẹ ṣé gan ni o ẹ ṣé púpọ̀ á ríra wa pẹ́pẹ́pẹ́pẹ́ á bá wa kalẹ̀ o alálẹ̀ Yorùbá kò ní fi èdè àìyedè kò ní fi sí gbogbo wa láàrin mọ́ o ìjà ẹ̀sìn kò ní ṣẹlẹ̀ nílẹ̀ káàró òjíire àwa lágbẹnusọ gbogbo àwa ọ̀dọ́ àti gbogbo mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá tá bá ti rí nǹkan tí ọ̀dà tó kù díẹ̀ káàtó á bọ́ ta á sọ kò sí nǹkan kan ẹnìkan fẹ́ fi wá ṣe torí Ọlọ́run sọ pé òdodo ẹnu olódodo ìmọ̀ ọ̀tá kò ní ṣẹlẹ̀ olódodo lórí tí ẹ ti gbọ́ ẹ ṣé gan ni ó kọ́ tèmi ò yí padà o Ismaila Ọláìtàn ọmọ Ìbíyẹmí tí gbogbo yẹn mọ̀ sí Ìbíyẹmí Oòduà ni mí Oòduà ni ìran mi ò sì ní fi ọwọ́ òsì júwèlé bàbá mi gbogbo ọmọ káàró òjíire ẹ jẹ́ ká jí gìrì ká gbàrà wálẹ̀ lóko ẹrú Nàìjíríà torí 1914 amalgamation ó ti expire ní 2014 2014 amalgamation tí wọ́n fi so àpapọ̀ tàbí ń pera wa ní Nàìjíríà tàbí ń pera wa ní wà Nàìjíríà ó ti expire o ní 2014 o ẹ jí lójú oorun ẹ jẹ́ ká jára wa ẹ jẹ́ ká jí lójú oorun ká jára wa ká sì bá wa sòótọ́ ọ̀rọ̀ ṣe ti gbọ́ ẹ ṣé gan ni ètò tòní kò ní jù báyìí lọ oníyàn ṣe ọlọ́kà ṣe gbogbo ẹni tẹ́ ẹ tó tẹ́ ẹ bá fi fẹ́ ṣẹ́ ẹ kú ìfẹ́ ẹ kú àdótì ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá mi láìkì ẹ bá mi lọ́ọ̀fù ẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣé gan ni àní jù báyìí lọ God bless you all bye for now.